orí ọgbọ́n ibi ìdá lónìí o ibi ìdá lónìí o ibi ìdá lónìí o ilé ìṣẹ̀lẹ̀ yóò bẹ dá lọ lónìí báyìí. ẹ ti ń fọ́ ni. Oye wa mo àmọ́ àwọn ò fọ́ o. Ẹ̀yin lára ń tan àwọn ò fọ́ ẹ̀yin lára ń ta àwọn ò fọ́ rárá kí ló ṣẹlẹ̀ ẹ̀yin dá. Àárín wọn lónìí báyìí o ò wá lónìí o. Kí ló dé tẹ̀ wá? Ó wá lónìí. Ó ti rẹ̀ yín àwọn ti kú. We are not backing down. Now them go tire. Take it or leave it. Oríta lọ́lọ́. Oríta lọ́lọ́. Never be tired. Ọtí ìgbésà fún Freedom for all. Freedom for one, freedom for all. Oríta lọ́lọ́run náà o. Oríta lọ́lọ́run. Ẹ bá wa fi èèyàn wa sílẹ̀. Kò pa àyàn kò jalè. Kò fàdíyà. Kí ló dé? Ẹ kàn kidnap ẹ lọ fi sínú ibìkan. Ẹ fi sílẹ̀. Bàbá wa a rí yín bí ní àárọ̀ òní ní ẹbẹ̀ tí wà lánàá àwọn afẹ́kẹ́ bá wọn ara lè sọ̀rọ̀ pé kí ni ta ìṣúra ẹ̀wà bí àti pé kí ni tá à ń ṣe níbí so àtorúkọ yín àti bí tẹ́ ti wá. Lákọ̀ọ́kọ́ náà mo kí gbogbo wa pátápátá ní ìkí ọlọ́lá ẹ̀kọ́ tí ní àpọ́nlé jùlọ ní ilẹ̀ kóòtù òjíire wípé ẹ̀làmọ̀yè bọ́rú ẹ̀làmọ̀yè bọ́yè Ọ̀rúnmìlà bára mi àgbọ̀nmìrègún oyè bọ́ ṣíṣẹ kí a má dá èèyàn pẹnu. Ní àná a wà ní ibi báyìí gẹ́gẹ́ bí ìdáhùn sí ìbéèrè tí atọ́kùn béèrè. Wíwá wa kò ṣẹ̀yìn nǹkan míì bí kìí ṣe wípé ìjàǹgbara níbi fún òmìnira ìní wa tí àwọn kan fi ẹ̀sùn kàn wípé ó bà wọ́n lórúkọ jẹ́ látàrí ọ̀rọ̀ sísọ ní tó jẹ́ wípé ó jẹ́ ẹ̀sùn tí ó ṣeé ṣe kí wọ́n gba onídùúró rẹ̀ nílé ẹjọ́ yòówù kí irú ẹjọ́ bẹ́ẹ̀ ti wáyé. Ẹjọ́ yìí jẹ́ ẹjọ́ oníbejì ni ẹjọ́ yìí jẹ́ látàrí wípé ilé ẹjọ́ méjì ló ń jẹ́ ẹ̀sùn kan náà ní rọ̀gbàrọ̀gbà lórí ìpẹ̀jọ́ láti ọ̀dọ̀ àwọn ẹnìkan náà lọ́nà méjì láti tako ìwáyé ìgbẹ́jọ́ yìí ni a wá lánàá ní ilé ẹjọ́ kan tí ó jẹ́ wípé a mọ̀ ní Upper Area Court nínú Ìlọrin tí ìgbẹ́jọ́ ti fẹ́ wáyé lánàá tí àwọn agbẹjọ́rò TaniOlohun Azeez Adébọlá sì ń tako pípe ẹjọ́ sí ilé ẹjọ́ yìí wípé ẹni tí ń jẹ́ ẹjọ́ ní ilé ẹjọ́ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan tó tún gbé ẹjọ́ yìí wá sí ọ̀dọ̀ tiyín kò yẹ kí a fi àyè gbà kí wọ́n máa pín ìgbẹ́jọ́ yẹlẹyẹlẹ nígbà tá à ń ṣi òfin lóní. Ṣùgbọ́n nínú ọlá ńlá rẹ̀ adájọ́ ní òun ní ẹ̀tọ́ láti gbọ́ látàrí wípé àkàtà òun ní ìwé tí wọ́n lọ fi gbé TaniOlohun ti jáde sí nídìí èyí òun ní ẹ̀tọ́ sí abẹ́ òfin nítorí wípé òun fẹ́ kí àlàáfíà jọba lòun ṣe ní kí wọ́n lọ gbé wá káwọn wá gbọ́ ti ẹnu ẹ̀. Ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé nígbà tí wọ́n gbé dé ibòmíì ni wọ́n gbé lọ so ó ní àtàrí yìí ibi tí wọ́n gbé lọ yẹn òun ò láṣẹ lórí ẹ̀ ṣùgbọ́n èyí tó wà lákàtà òun yìí òun láṣẹ lórí ẹ̀ láti gbọ́ a sì fi ìgbàgbọ́ gbà bẹ́ẹ̀. Lẹ́nìí a wà ní ilé ẹjọ́ magistrate court ní ibi tí adájọ́ àná ń sọ̀rọ̀ nípa ẹ̀ pé bó ṣe débẹ̀ yẹn ò yé òun ṣùgbọ́n òun ò lè máa tọpinpin bó ṣe débẹ̀ torí òun gbàgbọ́ wípé àwọn tó wà níbẹ̀ náà agbèfọ́ba iṣẹ́ ọba náà ni wọ́n ń ṣe so ní ìdí èyí ní tó bá kángan sí ni
náà lọ̀rọ̀ ẹni wípé tọ̀dọ̀ tòun lòun ń sọ tó bá di lónìí ká lọ sọ ti ọ̀dọ̀ ti magistrate court níbi tí wọ́n ti kọ́kọ́ fi sí àtìmọ́lé. Báyìí tí a wá ṣe ni wípé a wá gba ìdúró fún, a wá sọ fún ilé ẹjọ́ yìí lónìí wípé ẹ̀sùn tí wọ́n fi kan ẹni wa TaniOlohun ó jẹ́ ẹ̀sùn tí ó ṣe é gba onídùúró tó jẹ́ wípé yóò máa gba ilé wa máa jẹ́ ẹjọ́ fún ìgbà tí ẹjọ́ náà bá ṣe ń tẹ̀síwájú títí dìgbà tí ìgbẹ́jọ́ máa fi wáyé lórí rẹ̀. Gẹ́gẹ́ bí ẹbí àti mọ̀lẹ́ àti ará, a ò ní fẹ́ kí ilé ẹjọ́ yẹn kí ó kún jù, ló fi jẹ́ wípé nígbà tá a ti gbéṣẹ́ fún àwọn agbẹjọ́rò, àwa tá à ní nǹkan kan láti ṣe nínú ilé ẹjọ́ yẹn, tá a jẹ́ mọ̀lẹ́bí, tá a jẹ́ ará, tá a jẹ́ ẹlẹ́sìn kan náà, àwa rí wípé a gbọ́dọ̀ jókòó síta kí àwọn tí wọ́n jẹ́ aṣojú wa, àwọn agbẹjọ́rò wa, kí wọ́n wá fún wa ní ààbọ̀ tí wọ́n bá wá. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé gbogbo ìgbà tẹ́ bá rí ẹ bá rí wípé àwa máa ń jókòó ni, a kì í ṣe jàgídíjàgan kankan, torí àwa gangan ni wọ́n ń pè ní àlàyé. Àwa gbọ́ àlàyé, a mọ ohun tí àlàyé já sí. Téèyàn bá ń ṣe àlàyé ọ̀rọ̀ fún wa, a máa ń ní àgbọ́yé ẹ̀. Gbogbo ibi tí ọ̀rọ̀ bá dẹ̀ ń dorí kọ, àwa máa ń tẹ̀lé pẹ̀lú ìgbàgbọ́ ní ọkàn wa pé èdè wa, ìlànà wa, kò sí ní tí èèyàn lè fi bò wá lójú nínú ẹ̀. So ìdí nìyẹn tí a fi wà ní ìpéjọ yìí. Báyìí àwọn agbẹjọ́rò wa ti wà ní inú ilé ẹjọ́ láti máa ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ láti rí wípé èèyàn wa TaniOlohun rí onídùúró gbà lónìí. Tí wọ́n bá ti wá fún ní onídùúró, a wá ti ṣẹ́tọ̀ọ́ bó ṣe máa di ẹni tó máa ní òmìnira tí ó máa wá láti ilé láti wá jẹ́ ẹjọ́ nígbàkigbà tí ilé ẹjọ́ bá ti sọ wípé àwọn sún ìgbẹ́jọ́ sí. Orúkọ tèmi tí mò ń bá gbogbo ayé sọ̀rọ̀ ni Awo Ifálétí Àjíbóríṣà. Mo wá láti ìlú Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó. Mo jẹ́ aṣojú ọ̀pọ̀lọpọ̀ ikọ̀ nítorí pé Ìlọrin jìnnà sí ibi tí ọ̀pọ̀lọpọ̀ wa ti wá. Bí mo ṣe jókòó yìí, ìṣẹ̀ṣe assembly delegate ni mí, aṣojú ìṣẹ̀ṣe assembly tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ ìwà ni mo jẹ́. Mo tún jẹ́ aṣojú àjọ babaláwo ti ìlú Ìkòròdú. Gẹ́gẹ́ bí akọ̀wé àjọ babaláwo ìlú Ìkòròdú, mo tún jẹ́ aṣojú wọn náà. Bẹ́ẹ̀ ni àwọn àjọ tí mò ń ṣojú pọ̀. Ìjókòó mi yìí, ìjókòó ọ̀pọ̀ èèyàn ni ìjókòó mi. Kí Elédùmarè, àwọn alálẹ̀ kan túbọ̀ ṣùgbà wa délẹ̀délẹ̀. Láṣẹ ti Elédùmarè. Ẹ ṣeun gan bàbá. Bàbá mi, a tún rí bí láàárọ̀ yìí gẹ́gẹ́ bá ti mọ́ rí ní gbogbo ìgbà. A fẹ́ kẹ́ bá ara ilé sọ̀rọ̀ pé kí ló tún gbé wa dé bí láàárọ̀ yìí, àti pé kí ni, àti pé kẹ́ tún dárúkọ yín fáwọn èèyàn àti bí tẹ́ ti wá náà ní pàtó. Mo kí gbogbo ilé lọ́kùnrin àti lóbìnrin, Ọlọ́run ní dààmú gbogbo yín o. Ọlọ́run ní dààmú yín, Ọlọ́run ní dààmú yín, Ọlọ́run ní dààmú àwa náà. Kò sí ní tá torí ẹ̀ wá tó kọjá tá torí ẹ̀ ń pààrà lọ gẹ́gẹ́ bí àwọn awo ti ṣe sọ látẹ̀kan. Ní tá torí ẹ̀ wá ń bí náà ní ọ̀rọ̀ àwọn ọmọ wa Azeez TaniOlohun tí àwọn mùsùlùmí sọ wípé ó bú àwọn tó wà ní àhámọ́ ìjọba lọ́wọ́lọ́wọ́. Ńlá wo pé ẹ̀sùn tí wọ́n torí ẹ̀ gbé kò ń ṣe ẹ̀sùn tí kò gbọdọ̀ máa gbalé wa jẹjọ́. Wíwà ń bí wa lénìí, àwọn lọ́yà wa ti wà ní yàrá òfin pẹ̀lú agbẹjọ́rò pẹ̀lú jọ́ọ̀jì láti jíròrò lórí ọ̀rọ̀ TaniOlohun pé ó yẹ ká fún ní béèlì àbí kò yẹ. Létí ìgbàgbọ́ wa sọ fún wọn pé ó lẹ́tọ̀ọ́ kó fún ní béèlì. Ìyẹn nìkan tí wọ́n bá lọ lọ́wọ́lọ́wọ́, Olódùmarè kò jẹ́ kí wọ́n fún ní béèlì lénìí. Torí gẹ́gẹ́ bó ṣe sọ níbi ìjìnlẹ́jọ́ rẹ̀ o, ilé ẹjọ́ méjì ní TaniOlohun ti láǹfààní àti jẹ́jọ́ báyìí tí àṣẹ ti gùn tó gbọ́dọ̀ máa jẹ́jọ́ nílé ẹjọ́ méjèèjì. Ìyẹn fi hàn pé ẹni méjì ló pè lẹ́jọ́. Ká gbà pé commissioner of police pè lẹ́jọ́ sí ilé ẹjọ́ tá a wá gba béèlì fún lénìí. Ọmọ Òkútagídí pè lẹ́jọ́ sí ilé ẹjọ́ tá a wá lánàá pẹ̀lú ọwọ́ afá kọ̀ọ̀kan.
so bàtà ti bẹ̀rẹ̀ sí ní gbẹ́jọ́ àti ilé mọ́tọ́ torí ẹ̀ pé ní ẹjọ́ tó yà tí máa rojọ́ nǹkan tá a kàn ṣe ń dùn ni pé ó lẹ́tọ̀ọ́ kó máa gbalẹ̀ ẹ̀wà jẹ́ ẹjọ́ tá à ń ṣe yìí kò ṣe pé ó máa wà ní ìhà àtìmọ́lé nígbà tí ó pààyàn tí ó dẹ̀ rẹ́pù obìnrin tó dẹ̀ lu jìbìtì so ẹ̀sùn tó wà lọ́rùn ẹ̀ tó yẹ pé ó bú mi mo bú ẹ ó bá mi jà mo bá ẹ jà ìyẹn sì gbà kéèyàn máa gbalẹ̀ ẹ̀ wà jẹ́ ẹjọ́ so ìyẹn ni látòrí ẹ̀wà bí lẹ́nìí so lẹ́nìí afẹ́kí gbogbo ara ilé kẹ́ máa fi sínú àdúrà à ń bẹ Olódùmarè ọba adẹ́dà kó bá kó sínú àwọn adájọ́ wa nínú lẹ́nìí kó fún TaniOlohun ní bẹ́ẹ̀lì pẹ̀lú condition tí ò gara kí a lè tètè ṣe ètò bí yóò ṣe máa bọ̀ ní ilé rẹ̀ àmọ́ gbogbo ilé má gbàgbé o tó bá ti ẹ̀ fún TaniOlohun ní bẹ́ẹ̀lì lẹ́nìí kò tí ì lè wálé ó sì dìgbà tó bá gba bẹ́ẹ̀lì ní yàrá ẹjọ́ kejì so méjèèjì náà ni àbẹ̀ lọ́hùn kọ́lọ̀ ń bá wa ṣe àmọ́ kí tèmi tiẹ̀ kọ́kọ́ kó ń bẹ ká mọ̀ pé a ti jẹ̀kọ́ òkú kan so nǹkan tá a torí ẹ̀ wà ń bí ní èní nìyẹn sorúkọ èmi tí mo bá gbolé sọ̀rọ̀ náà ni àràbà Ifálékè Awúre làmú fáwọn ni tí mo jẹ́ àràbà olórí àwọ̀ ti ìpínlẹ̀ Èkó lápapọ̀ so ìyẹn ni àtòrí ẹ̀ wà ń bí o tí mo jólùgbàlà wa àgbáyé fún ìjọ Ọ̀rúnmìlà àpapọ̀ the Traditional House of Worship International so mo kí gbogbo ilé lọ́kùnrin mo kí gbogbo ilé lóbìnrin mo kí alọ́mọdé mo kí alágbàlagbà mo kí apẹ́ kú ìdílé mú o ẹ máa fàdúrà máa ràn wá lọ́wọ́ kí n tá a bá wá kọ́ kó ṣeé ṣe o ire o. àwọn àwọn tó ń gba ní àríyìnbí lánàá àríyìnbí ní òní a sì mọ rí lọ́pọ̀lọpọ̀ gbà àwọn fẹ́kẹ́ bá àwọn aráalé sọ̀rọ̀ pé kí nípa tó ń ta ìtorí ẹ̀wà bí àti pé àtibólẹ̀ ti wá àtorúkọ yín náà. ẹ ṣeun atọ́kùn aláwọ̀kọ́ náà Ifáwọlé lórúkọ tèmi aka Oríṣi Ológo ọmọ ṣẹ̀ṣẹ̀ ọmọ òrìṣà ńlá ọmọ rúmọlẹ̀ mo wá láti ìlú Ìbàdàn kí ló gbé wa wá náà ni ọ̀rọ̀ èèyàn wa TaniOlohun tí àwọn ènìyàn karambani tí wọ́n gbé láì ṣe ẹ̀sùn láì ṣe nǹkan kan tẹ̀ sì gbé tẹ̀ wá fi sínú àtìmọ́bí òun ló gbé wa wá síbí láti lè jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé ènìyàn wa yìí kò ń ṣe èèyàn burúkú kò ń ṣe ẹni tí ò léèyàn kò ń ṣe ẹni tó yẹ kí wọ́n fìyà jẹ òun la wá fún láti lè bá wa gba ènìyàn wa jáde. ẹ jọ̀ọ́ àti àti bólẹ̀ ti wá gan àti pé tó ní àjọ kan tí ẹ wá sojú bí àbí ẹ̀yẹ kan wá sí ojú ara yín fúnra yín náà. ẹ ṣeun atọ́kùn mo wá sójú ìkànnì àṣírí ẹ̀sìn àtọlọ́hun àjòjì òní àwọn ni wọ́n rán mi wá síbí. ẹsẹ̀ ní àbá wa ẹ bá dúpẹ́ bá àwọn aráalé sọ̀rọ̀ àtàwọn èèyàn wa yòókù tí ó yẹ kó wá bí tí wọn ò wá àti àwọn tó wà níbí náà gẹ́gẹ́ gbà wọn nímọ̀ràn. mo fi àsìkò yìí pé àwọn ènìyàn wa mo sì rọ̀ wọ́n wípé kí wọ́n má jẹ́ ká tẹ́tí wọ́n má jẹ́ àjọṣe káwọn ẹ̀jẹ̀ ọ̀rẹ́ wá káwọn ènìyàn wọ́n jáde ká dìde sọ̀rọ̀ yìí torí ojú tọ̀rẹ́ mi olójú ò tì ọ́ ẹni yẹn gangan lójú tì ó kí á jáde ká gbárùkù ti kinní yìí ká má jẹ́ kí ìyà ó jẹ ẹni wa ìyà ò ní jẹ wá o ṣùgbọ́n kí àwa náà lélẹ́yìí ká dìde síra wa gbogbo àtàsí wa bí náà àkíwá kò ní rẹ̀ wá Olódùmarè ọba dáni wáyé yóò máa ṣọ́ wa lọ yóò máa ṣọ́ wa bọ̀ ògùn wọn máa dọ́wọ̀ fún wa o àwọn rúmọlẹ̀ wa wọn máa dọ́wọ̀ fún wa wọn máa ṣègbè fún wa láti Èdùmàrè gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa náà gbogbo yín a kí yín bàbá wa Sowore a kí yín fún àtìlẹ́yìn yín lórí ọ̀rọ̀ yìí a kí yín gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàtìlẹ́yìn wa pátápátá a kí yín Olódùmarè ọba dáni wáyé yóò bá ń kẹ́ yín yóò bá ń dúró tì yín. ǹjẹ́ ẹ lè bá wa sọ díẹ̀ nínú tó àwọn mùsùlùmí tán fojú wa rí ní àná lẹ́yìn ìgbà tí ìgbẹ́jọ́ parí. aṣáàdúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba dáni wáyé àwọn èèyàn yìí lóòótọ́ àwa rí wọn gẹ́gẹ́ bíi wípé ọmọ Yorùbá kan náà ni wá níwọ̀n ìgbà tá a ti jọ ọmọ ìran kan náà a nílò láti mọ̀ bára wa jàjà gbòòrò àwọn bára wa jà gìrìgìrì àbí kan tí nǹkan bá ti ẹ̀ ṣẹlẹ̀ láàrin èèyàn bẹ́ẹ̀ ọmọ ìyá méjì àbí kan torí ẹ̀ nílé ẹjọ́ fi wà ẹ lè gbéra yín lọ ilé ẹjọ́ yìí ò ṣe nǹkan tó ṣe igbó kìíní èèyàn rẹ̀ àtẹ̀lé igbó kejì èèyàn rẹ̀ àtẹ̀lé nígbà tẹ ṣe kangaroo táwọn mùsùlùmí ṣe kangaroo tí wọ́n gbé nìyẹn wà yẹn TaniOlohun láì nídìí láì nítumọ̀ tẹ́ tó gbé sí àtìmọ́ ṣé káwọn ènìyàn rẹ̀ ó má yọjú ni
àwọn ènìyàn rẹ̀ wá yọjú adébí àbáyín fa wàhálà àbáyín sì kankan ò bú yín àti kankan àwọn ní ẹ tó wá ń pariwo ní ẹ wà ń bú wa ní ẹ wá ń ṣe gbogbo ẹ ní ẹ sá ń ṣe gbogbo nǹkan tó sáfi jẹ́ wípé a sáfi lè bínú láti lè sọ pé a fẹ́ fọ́ gbogbo ẹ̀ pọ̀ Ifá ò sì kọ́ àwa ní jàgídíjàgan ó ní ká fi sùúrù mú ohun gbogbo ni ohun a bá fi tipátipá mú nílé líle koko ṣùgbọ́n ohun a bá fi pẹ̀lẹ́ mú ló ṣe làbọ̀rọ̀ gbogbo babaláwo ohun a bá fi pẹ̀lẹ́ mú ìrọ̀rùn ní já sí ó yà wá lẹ́nu ó sì jẹ́ nǹkan tó dùn wá bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ láti lè jẹ́ pé táwọn mùsùlùmí ṣe táwọn agbófinró wá sì wà ń bẹ̀ tí wọn ò lè rí nǹkan ṣe sí àwọn òsì fẹ́ kó di ìdàgbòrò ẹ̀sìn tiwa ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn ìrọ̀rùn ni kì í ṣẹ̀sìn jàgídíjàgan ìfọwọ́kọ́ wa ní jàgídíjàgan sí wa tó ń fi àkókò ìrọ̀ àwọn òṣìṣẹ́ aláàbò wa wípé kí wọ́n tó túbọ̀ wọ́n bá wa ṣe iṣẹ́ dójú àmì torí pé kí ni bí a ṣe ń ní sùúrù láti lè jẹ́ wípé àfẹ́jà àṣe òun ṣe wípé bíi kẹwàá tó wá máa gbá wa létí mọ́ orí ibi tá a ra jókòó sí o tẹ́ bá gbá wa létí mọ́ orí ibi tá a jókòó sí ìgbà yẹn àní kọ́wọ́rọ̀ o ìdí nìyẹn tá a tó fi ń pe àwọn ìṣelétò ààbò láti lè má jẹ́ kí ó sí wàhálà. ẹ kú ìdókòwò bàbá a rí bí ní àná a rí bí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti rí nílé ẹjọ́ yìí ní àgbègbè ilé ẹjọ́ yìí ẹ jọ̀ọ́ ẹ bá àwọn aráalé sọ̀rọ̀ tẹ̀lé sọ gbogbo yín wá bí orúkọ yìí. ẹ káàárọ̀ gbogbo ilé orúkọ mi ni Káyọ̀dé Babayọ̀mí àti gbogbo yẹn mọ̀ sí Apostle K nítòótọ́ lẹ́tí ń rí wa and then tí a bá gba èèyàn wa tó jẹ́ TaniOlohun kúrò ní ibi tán fi ámọ́ sí àní ṣíwá àti máa wá sí bíbá ní ìwọ̀n ìgbà tó bá ṣì wà ní àkóyọ àwọn tí wọ́n mọ̀ lọ fi sí pamọ́ tó mọ̀ fi sí àwa ṣì máa wá sí bíbá a dẹ̀ nígbàgbọ́ wípé láìpẹ́ láì jìnnà àti máa wá sí ìbà ó máa stop tí gbogbo wa náà tí gbogbo wa a máa bẹ̀rẹ̀ sí ní yọ̀ ní wọ́n bẹ̀rẹ̀ sí ní máa dùn torí nígbà yẹn àti máa gbà jáde kúrò ní ibi tó bá wà. Kátà dẹ̀ fẹ́ sọ fún àwọn aráalé ni pé ẹ má bẹ̀rù ẹ fọkàn balẹ̀ TaniOlohun máa jáde láṣẹ ní jùà ó máa jáde in fact ó máa jáde ni gbogbo ọ̀rọ̀ tó ń sọ eléyìí tán lọ ń sọ online tán lọ ń sọ lórí social media pé irọ́ ni o ìgbà kan irọ́ ni is a bailable offence ìbanilórúkọ jẹ́ is a bailable offence àwa tá à ń sọ̀rọ̀ yìí náà àwa náà a ti wà ní situation yẹn náà rí. ó jẹ́ pé kò ṣe ẹ̀ṣẹ̀ yẹn gan. kò tún ṣe ẹ̀ṣẹ̀ tán sọ pé wọ́n ṣẹ̀ gan ni wọ́n ìlara pé ó jẹ́ ìṣẹ̀ṣe náà òun náà mọ̀ọ́mọ̀ fi ń nílẹ̀ so àárọ̀ àwọn èèyàn wa nílé lórí social media ẹ jẹ́ kí hashtag yẹn free TaniOlohun ó máa ṣe kí ni ó máa bẹ̀rẹ̀ sí ní lọ síwájú kó máa bẹ̀rẹ̀ sí ní lọ àgbúrò dá bá a ṣe dákẹ́ ní physical ground àti gbúdọ̀ dákẹ́ ní social media méjèèjì gbúdọ̀ ṣe kí ni ó gbúdọ̀ máa lọ ni a dẹ̀ nígbàgbọ́ nígbẹ̀yìngbẹ̀yìn ojú lọ́sàn máa sọ ológun Ọlọ́run. ẹ bá mi dárúkọ yín ẹ̀rẹ̀ bá àwọn aráalé sọ̀rọ̀. orúkọ mi Títílọpẹ́ Kọ́lápọ̀ lórí ọ̀rọ̀ tá a wà níbí báyìí fún gẹ́gẹ́ bí lídà mi ṣe sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn alákatakítí ẹ̀sìn mùsùlùmí Ìlọrin tí wọ́n wá gbé TaniOlohun nìbàdàn kì í ṣe arrest o torí lánàá nǹkan kan ṣẹlẹ̀ débi pé àwọn bíbù yìí nígbà tí wọ́n intimidate wa wọ́n tún fi mọ́tò hàn wá wọ́n ní ṣe rí ọkọ̀ tán fi gbé TaniOlohun ní bàbá láńlá tẹ̀ ló wá ọkọ̀ yìí ọkọ̀ Mazda ní mọ́tò yẹn tí wọ́n mọ̀ pé kò ń ṣe mọ́tò ọlọ́pàá gan ẹ̀ṣẹ̀ tí TaniOlohun ṣẹ̀ yìí tán ló ṣẹ̀ kì í ṣe TaniOlohun ò ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó bá yẹ pé ó ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yìí gan bailable offence ni gẹ́gẹ́ bí leader mi ṣe sọ ṣùgbọ́n àwa ò ní kọ̀ láti máa pariwo both online and social media àwọn kan ní online nìkan náà ti ń pariwo both online àti physical ground a ní kọ̀ láti máa pariwo á dẹ̀ máa dúró títí tí freedom ó fi jáde láti ọwọ́ àwọn aninilára ìtorí aninilára oppressor ni wọ́n kò ń ṣe olóṣèlú nìkan ló ń oppress èèyàn àwọn èèyàn míì náà wà tán jẹ́ bí oppressor bí àwọn fanatics religious leader yìí ẹ rí i pé èyí yìí ẹ rí àwọn ọmọ wọn níta
tẹ́lẹ̀ wọ́n ti ṣùrùbò wá báyìí wọ́n ti ṣùrùbò wá. tẹ́lẹ̀ wọ́n rò pé TaniOlohun ò léèyàn pé èyí tó tẹ̀lé sáré mú tájú sáré sí pamọ́ táwọn èèyàn gbàgbé ni ṣùgbọ́n Ọlọ́run jù wọ́n lọ ìgbà tó ṣẹlẹ̀ tán àwọn náà rí pé báwọn èèyàn ṣe dìde káàkiri ibi làwọn èèyàn ti ń wá sí Ìlọrin àti àwọn tó wá láti Èkó àwọn tá a wá láti Ìbàdàn àwọn tó wá láti Òṣogbo Ìṣẹ́yìn káàkiri Èkìtì Oǹdó káàkiri làwọn èèyàn ti ń wá àwọn tó wà ní Ìlọrin náà tó darapọ̀ káàkiri so ìyẹn ni pé everybody mọ̀ pé òdodo ọ̀rọ̀ ni bọ̀bọ́ yìí sọ kò sínú wọn nínú àwọn àáfàá wọn àti ìmáàmù wọn tí ò ń lọ ìsọ̀lẹ́kulẹ́já kò sí àbòsí ni bẹ́ẹ̀ ni so wọ́n rò pé ẹni tán máa sáré mú tá jù sábẹ́ kípẹ́ẹ̀tì ni òbọ̀ Ọlọ́run jù wọn lọ wọ́n dẹ̀ bá wọn àzìn wọ́n bá bẹ́ẹ̀ ni àdúró tán ni bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lórí social media pé kíní kan bẹ̀bẹ̀ kò sí anybody tó bẹ̀bẹ̀ àwa wá fún justice ni justice must be served ìkan tá a dúró lórí nìyẹn kó pààyàn kó jalè kó dó fàdíyà kó rape bẹ́ẹ̀ ni so a dẹ̀ nígbàgbọ́ pé ó máa jáde gbogbo bọ́n ṣe sapá wọn tó ojú máa padà tì wọ́n ni tójú bá padà wá tì wọ́n ojú wọn wá là bẹ́ẹ̀ ni ìjà tàdé ń jà ìjà bá ti jà yọrí ìyẹn máa set track fún àwọn tó bá tún fẹ́ padà fi ṣe irú ẹ̀ káwọn pé bẹ́ẹ̀ a bá tún ṣe eré àlè wín o a bá ṣe eré àlè wín o a ti borí for life nìyẹn kò jù báyẹn lọ.